Ṣèyí Mákindé yìí lọ jáde ló ní àwọn ajínigbé yẹn ò tí ì kọjá Old Ọ̀yọ́ National Park. ṣàgbàgbé tí wọ́n ní wọ́n ti locate ibi táwọn ajínigbé yẹn wà pé wọ́n sì wà lẹ́ environment Old Ọ̀yọ́ National Park. How did he know? How does he know? wípé wọn ò tí mọ̀ pé wọn ò tí kú ń bẹ̀. How? mo béèrè ìbéèrè kan jò ní pé ókè o wọ́n láwọn ajínigbé request fún nǹkan báyìí ta ni wọ́n sọ fún? Ta ni wọ́n bá sọ? bó náà ṣe ní nọ́mbà ẹni yẹ mo tún wá padà guide ìjọba mo tún padà defend ìjọba pé wàá principal odidi iléèwé ń bẹ́ẹ̀ àwọn iléèwé máa ní association ẹgbẹ́ teacher wà ní Nigeria National Union of Teachers NUT wọ́n ní zonal coordinator wọ́n ní state kìnìkan wọ́n ní àwọn olóyè nínú ẹgbẹ́ wọn possibly as a principal dandan ni kó ní nọ́mbà ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan lẹ́nu kó ti dọ́dọ̀ ẹnìkan o commissioner gbọ́dọ̀ mọ governor mo tún dọ́gbọ́n guide ìjọba Ṣèyí Mákindé láàrin ibẹ̀ wọn kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé directly accuse wọn Ṣèyí Mákindé lọ́mọ wípé wọ́n wà ní Old National Park Ṣèyí Mákindé lọ́mọ wípé wọ́n ní pé National Park tóbi ní ò fáwọn security agent láǹfààní láti tètè ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe Ṣèyí Mákindé náà ní fọkàn àwọn òbí ọmọ yìí balẹ̀ pé kí wọ́n pẹ̀ pé nǹkan mẹ̀lẹ́ ń bẹ̀ kò sí wàhálà mímí kò ní mì àwọn ó gba àwọn ọmọ yìí jáde safely kí ni ń dá wọn dúró tí wọn ò fi wọn gbà jáde láti ọjọ́ yìí for over 1 month. Alright, he is also deliberately delaying their rescue to use it as a campaign point against President Tinubu to sell himself. ọ̀rọ̀ ńlá leléyìí o ta ni àbá gbára lé ta ni àbá fọkàn tán ohun tó ń bẹ nínú fídíò yìí ẹ wò ó gba ẹnu mi tán èmi ò lè sọ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí oníròyìn bàbá Awíkoko bí wọ́n ṣe nà ń bẹ́ tí wọ́n ṣí aṣọ lójú eégún pẹ̀lú àwọn write off gan tí wọ́n kà jáde àti àwọn tí wọ́n pè wọlé nínú fídíò yìí mo rò pé ìjọba Ọ̀yọ́ wọ́n ní láti dá àwọn ìbéèrè kan o ẹ̀yin náà wá wo fídíò yẹn jẹ́ ká dìjọ wò ibi tó bá kọ sí ẹ jẹ́ ká pàdé ní comment section Ọlọ́run yóò gbà wá o Ọlọ́run yóò gbà wá Ọlọ́run náà ní ká máa ké pè òun náà ló lè gbà wá lọ́wọ́ ajuni lọ ẹ ṣé yóò dára fún wa ó yá lókè lọ́run. mo kí gbogbo ọmọ kóòtù òjìrè bí o ẹ tó kú dédé àkókò yìí bíkíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o ìbànújẹ́ oníkàn yín bí ò ní ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ yín so mo kí pé ẹ kú iṣẹ́ kú àtàárọ̀ gbúdúgbẹ̀ lọ́jà gbẹ̀gẹ́dẹ́ gbiná ibi àfojú òpó sí ọ̀nà gbabẹ̀ bí ìròyìn tá a gbọ́ bá jẹ́ òdodo gbogbo ọmọ káàárọ̀ oòjíire ọ̀rọ̀ délẹ̀ ṣé ká sọ wípé ọjọ́ gàtí kọjọ́ gàtí gbogbo ọ̀rọ̀ fẹ́ já gbẹ̀gẹ́dẹ́ fẹ́ gbiná like I said ṣé ká pé ọjọ́ gàtí kọjọ́ gàtí eégún àti ró wọlé èèyàn àti ró jáde ọ̀rọ̀ lórí àwọn ọmọ àwòrán ìṣẹ̀lẹ̀ tí wọ́n jí gbé tí wọ́n jí kó ròyìn kan máa ń tẹ̀mí lọ́wọ́ wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé mọ̀ nípa rẹ̀ ó yẹ yín náà lẹ́nu mọ̀ ń fa abọ́ ìrógùn àbọ̀ ejò kì í gbénu sà bó ló ṣe jọra wọn ṣé ẹ gbàgbé tẹ́lẹ̀ rí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé náà là ń pariwo òun làwọn òbí ọmọ ń bẹ̀ kọ́dákùn kọ́mọ̀jà wọn faragbà àwẹ̀ ọmọ kọ́mọ̀jà wọn fojú sunkún ọmọ wọn kú ó yájọ ọmọ wọn nù lọ bọ́mọ ọba kú láyé kìí ṣe kú àkúfà kìí ṣe ọmọ 39 ni yóò pòórá láàrin ìlú mẹ́ta bẹ́ẹ̀ lọ́jọ́ kan ṣoṣo Ọlọ́run dáríjì mi bàbá rájà kálí àrùn ikú sí ọgbọ̀n ọmọ 39 pa yóò múra torí wípé gbogbo abiyamọ ní ń gbìyànjú kí wọ́n lè jèrè ọmọ kí wọ́n lè lẹ́yìn wọ́n ń sa ipá wọn kọ́ ọmọ lè jẹ kọ́ ọmọ lè mu bàbá wa rí ntí ọgbọ̀n ọmọ lọ́wọ́ èèyàn àwọn abiyamọ gbìyànjú àbí gbàdúà pé ntí ọgbọ̀n ọmọ àwọn kó kúkú gbẹ̀mí àwọn ọmọ ẹni lọ́la
olóyè Kingston ní adé kọ lórin ọmọ ẹni lọ́lá o ọmọ ẹni lọ́lá bó ti wù kí a ṣe lọ́lá tó láyé olúwa jẹ́ kọ́lá ọmọ wa ojú tiwa lọ torí pé ọmọ ẹni lọ́lá. àwọn àgbà wa ní àdánù ńlá àti ìbànújẹ́ ńlá ní kí màjèsí ó tojú ìyá ẹ̀ rọrùn bí iná bá kú wọn afẹ́rú bojú. iná ọ̀gẹ̀dẹ̀ ní kú tí fọmọ tiẹ̀ rọ́pò báládì ọ̀bá sí ńlé ọmọ àwọn adógún ẹ̀bù. àkàndọ̀rọ̀ àwọn kòǹkò ọ̀rọ̀ tí wọ́n sọ lálẹ́ yìí yóò jẹ́ kàyéfì. òye yé mi pé ẹ mọ̀ mí dáadáa bébé tí ọ̀gbọ́n yìí kàn inú kì í bà á jẹ́ bí ọba jọun àní fi wéhun. ẹ̀bẹ̀ tí wọ́n kàn bẹ́yìn náà ni pé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá ń pín program ọ̀hún ẹjọ́ délé kó dóko kọ́dẹ́sẹ̀ kú kọ́dọ́nà jíjìn kí wọ́n mọ̀ pé bá a ṣe ń yọ́ sólà ń yọ́ gbọ́ àti pé kò sí ń tọpamọ́ lábẹ́ ọ̀run. kí ló dé tí Ṣèyí Mákindé ń fi wá lọ́kàn balẹ̀ Ọlọ́run ní san táwọn ajínigbé fẹ́ gbà òun sì ní tẹ̀sí ìtàn béèrè ṣùgbọ́n láyọ̀ àtàláfíà káfọkànbalẹ̀ láyọ̀ àtàláfíà ló wọ́n gbà wọn mọ̀ ń kalẹ̀ tí wọ́n sì lọ bá àwọn òbí àwọn pẹ́rẹ́ǹtì wọn àwọn ẹbí wọn láyọ̀ àtàláfíà kí ló fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ because àwa tá à sí ń jọba ọkàn wa pòròrò ẹ̀rù ń bà wá àyà wa ń já bí ọ̀rọ̀ Òbésèré kẹ́síkó àyà mi ń já ẹ̀rù ń bà mí so àyà wa ń já àwọn òbí ọmọ ò lè sùn láńgbọ́ látọ̀dọ̀ ìjọba Ṣèyí Mákindé bí wọn bá sí mú òní ló lé lọ́jọ́ méjì lóṣù kan táwọn ọmọ ìtìkú lákàtà òbí wọn. ẹ bá mi share program yẹn láàrin ìdújú kan. lánàá very dark black man ó wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wá sílẹ̀ Ìbàdàn lé Olúyọ̀lé láti wá fẹ̀rúnú hàn lórí nǹkan méjì kọ́ kó ṣòṣèlú Ṣèyí Mákindé ọ̀jẹ́ lówó ṣùgbọ́n nítorí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí náà ni wípé ọ̀wọ́ kí làgbẹ́ ń ṣe lóko tí ń dòrú ganjọ́ báwọn tí ń bẹ lé ìjọba ọ̀bá mọ̀ bí wọ́n bá ń sùn káta wọn ń pẹ́ wò bí àṣọ olórin kan ẹ̀ta wọn ń pẹ́ wò ẹ̀ta wọn ń pẹ́ wò káta wọn ń pẹ́ wò kí náà ń pè ní ẹ̀ta wọn ń pẹ́ Facebook ọlọ́ ó ṣẹ̀ṣẹ̀ padà báyìí. jẹ́ ló káwọn èèyàn wọlé pápá padà jàre ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí Facebook now láì dára wa lágara láì dènà pẹ́nu àwọn tó wà lórí YouTube náà wọlé padà wọ́n mọ̀ wọlé bá wa lẹ́nu ẹ̀ ìròyìn tí mo rí bà mí lẹ́rù ó já mi láyà. Now like I said àwọn èèyàn kan nítorí òṣèlú ní ìjínigbé yẹn fi wáyé òye àtìmọ́lé ọ̀rọ̀ yẹn wá ẹ̀sẹ̀ ń tàn sí èmi náà mo jọ bẹ́ẹ̀ lóòótọ́ it's like bí kẹ́yìn ó fi nǹkan pamọ́ kó fọkàn balẹ̀ pé kò sẹ́ni tí ó mú ìgbàkigbà tó ń bá débẹ̀ kó ń mú nǹkan ọ̀hún kó kì í mọ́lẹ̀ kó ń dẹ̀ mú kó ń bẹ̀ náà ni ṣé wọ́n wá ń ta àwọn security agent nìyẹn àbáwọn náà mọ̀ náà fi ń gbómokù náà mú sínà ni wọn ò fi gbọ̀nà bíi tí àwọn tó jẹ́ àwọn ọmọ yìí kó tí wọ́n káwọn ọmọ yìí gbà lọ ní security agent tó fi dorí kọ̀nà bẹ̀ bọ́ bá jẹ́ àwọn ajínigbé ọ̀hún ló nílé tí àjọ ọlọ́pàá lọ wó táwọn wí fún wọn pé wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ táwọn ajínigbé fi kú ń bẹ̀ káwọn ọlọ́pàá tó débẹ̀ torí kò sí casualty kankan kò sí pọ́wọ́ bẹ́ẹ̀ nìkankan kò sí pé wọ́n kẹ́fì ẹ̀ nìkankan táwa sọ bẹ́ẹ̀ táwa sọ fáwọn yẹ tí wọ́n fi kú ń bẹ̀ táǹtà wọn ń pẹ́ táǹtà wọn lólobó kí ló gbé wọn kú ń bẹ̀ bóun náà ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá ń bọ̀ tí wọ́n fi kú ń bẹ̀ kí ló dé táwọn ọlọ́pàá wà wọn síwájú kúrò níbi ilé wọn tí wọ́n láwọn bàjẹ́ because as far as I'm concerned àwọn ibìkan bẹ bá a bá wà lóko tá a bá rí sáà òkété èmi wọ́n sọ fún wa wípé ojúṣẹ́ ojútu that is ọ̀nà míì tí òkété lè gbà jáde kò jìnnà bẹ̀ òkété nìṣe rẹ̀ dàbí tèèyàn lọ́nà wo òkété ní máa ń kọ́ létí tó ń yọ pálọ̀ ìyẹn là ń pè lápùjù tàbí apùjù òkété òkété nìkan ni máa ń wà nínú ilé tí ó tilẹ̀kùn rẹ̀ yóò ti tiwájú ilé yóò ti tẹ̀yìnkùlé
àwọn tí wọ́n bá dóko dáadáa láàrin wa wọ́n mọ nǹkan tí mò ń sọ yóò tètè yé wọn. ló fi dàbí ẹni pé àwọn èèyàn tó lọ́jọ́ lórí díẹ̀ ni wọ́n jẹ́ fans mi tó pọ̀ jù. àwọn lòye ìmọ́lẹ̀ tí mò ń sọ máa ń tètè yé torí pé àwọn lọ́jọ́ orí iwájọ àwọn lájọ wà ní same era. díẹ̀díẹ̀ nínú àwọn ọmọ Gen Z ló jẹ́ fans mi. àwọn tó ń jẹ́ fans mi dàbí alára bẹ́ẹ̀ láti 35 40 45 50 55 60 títí darúgbó. àwọn yẹn tètè mọ understand nǹkan tí n bá sọ. so òkété nìkan ní yàrá tí ní pálọ̀ ní yàrá tí ní pálọ̀ tí tó máa ń tilẹ̀kùn rẹ̀. òkété nìkan ní lẹ́nu ọ̀nà àbáwọlé àtẹnu ọ̀nà àbájáde tí kì í ṣẹyọ kan. àwọn ẹranko tó kù náà àwọn nǹkan tó kù tán máa ń níhò àwọn náà máa ń lójú sẹ́. bẹ́ẹ̀ bá ti rójú sa ikún ẹ̀ sì mọ̀ pé kún ní gbé bẹ́ẹ̀. ikún ìtilẹ̀kùn ẹ̀ sì lè bá kún lé. bó lẹ́ ṣe dá isa ikún mọ̀ ta ló wà mẹ́ kẹ́ni yóò wà kíáfù o. bó lẹ́ ṣe dá isa kún mọ̀ ẹnu sakún lẹ́rìí tí wọ́n wá yẹ̀pẹ̀ sẹ́nu ẹ̀ wọ́n máa wá yẹ̀pẹ̀ bí ìgbà tí èèyàn wá iye tí wọ́n kó yẹ̀pẹ̀ tó fẹ́ fi kọ́lé wọ́n wà sẹ́nu ẹ̀ ìsàkún nìyẹn. kí ni tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé mọ́mẹ́ǹtì táwọn ọlọ́pàá ti débẹ̀ àtàwọn security agent wọ́n kó ríròyìn dání kó caterpillar dání tẹ́ ẹ ti bá ilé táwọn ajínigbé ń gbé erin tí wọ́n fi ń eré àrùtán fi ń dáná erígi tán kó jọ òye yé wípé wọn ò gbọ́dọ̀ rìn jìnnà bẹ̀ wọn ò lè rìn jìnnà rìn tó 5 kilometres síbẹ̀ yẹn torí àtijọ́ àti mu wọn ilé ibẹ̀ náà lọ wà wọ́n ń padà bọ̀ nílé. àwa débẹ̀ à ń ariwo caterpillar ń dún àwọn èèyàn ó rìn síwájú díẹ̀ sí bí ìbáṣepọ̀ ní mímọ̀ sí àwọn tá a wí yìí nínú ni wọ́n ń bọ̀ wẹ́ kó sáìdì bẹ̀ o. now kí làwọn tó bí mo sì fẹ́ kẹ́yìn náà fi ọkàn mú lánàá táwọn very dark man dé Ìbàdàn àwọn ọmọ ìta jáde mo ní fídíò wọn ó tẹ̀ mí lọ́wọ́ wọ́n kó ìgò àdá mo tiẹ̀ tó rí kan nu wọn tó gbé dígà dání wọ́n gbé kọ́rùn wọ́n ní wọ́n wá àwọn very dark man kí ló dé àwọn èèyàn kan wá ní bọ́yá ìjọba lọ́rán wọn sí wọn. mo á wò pé ẹ má jẹ́ ń dá yín lágara n ò fẹ́ kẹ́yìn náà pẹ́ jù lórí ètò yìí. Ṣèyí Mákindé we have a lot of questions to answer after his tenure as Oyo State Governor. It is time to spill the tea. ẹ̀yin ọ̀dọ́gbọ́n mò ń bá sọ̀rọ̀. ẹ já fi òye làákàyè iyè ká fi gbé ìṣẹ̀lẹ̀ yìí ká fi gbé ọ̀rọ̀ yìí ká kàn digest ẹ̀. I am not here to accuse Oyo State Government or Engineer Ṣèyí Mákindé. I am just an analyst. I am not a judge. Just an analyst. Analysts can analyze any topic. We are more or less like lawyer. We can speak for or speak against or be neutral. So, from credible sources, Ṣèyí Mákindé allegedly has hand in the Orire kidnap for two major political reasons. Èmi kọ́ ọmọ kọ́ ó tẹ̀ mí lọ́wọ́ ni. 1. To discredit Bola Tinubu's presidency. 2. To tarnish Oriyomi Hamzat's image using the Gumi narrative. Ó ṣe ṣe ká rúkọ ẹni tó kọ jáde àti tó ń tàn rí tó yẹ kọ́. Mo wá kọ́kọ́ rò ó wípé ǹjẹ́ engineer lè ṣe bẹ́ẹ̀? Tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà wo ló fi lè discredit ìṣèjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? I can beat my chest. Ṣèyí Mákindé ò lè wọlé president. Ṣé wọ́n ń fún ọ ní àbí wọ́n ń jọ? Bí Ṣèyí Mákindé bá insist láti díje fún ipò president bí ìgbà tí ò mórí Ọlọ́run ni. Ìgbẹ̀yẹ kọ́ là ń lọ. Ibi tá à ń lọ lélẹ̀ yìí. Mákindé allegedly knows who and where exactly the kidnappers are in the forest. Ẹgbẹ́ àlàyé mi lẹ́ẹ̀kan. Ìrìn àjò àwọn security agents as far as I'm concerned for more than 1 month. Ó túmọ̀ sí wípé wọn ò tí ì fẹ́ rescue àwọn ọmọ yẹn. That is number 1. Secondly, Ṣèyí Mákindé yìí lọ jáde ló ní àwọn ajínigbé yẹn ò tí ì kọjá Old Ọ̀yọ́ National Park. Ṣé gbàgbé tí wọ́n ní wọ́n ti locate ibi táwọn ajínigbé yẹn wà pé wọ́n sì wà lẹ́ environment Old Ọ̀yọ́ National Park. How did he know? How does he know? Wípé wọn ò tí ì mọ̀ pé wọn ò tí ì kó ń bẹ̀. How? Mo béèrè kan jò ní pé ókè o wọ́n láwọn ajínigbé request fún nǹkan báyìí ta ni wọ́n sọ fún? Ta ni wọ́n bá sọ? Bó náà ṣe rí nọ́mbà ẹni yẹn? Mo tún wá padà gáìdì ìjọba
mo tún padà defend ìjọba pé wàá principal odidi iléèwé ń bẹ́ńbẹ́ àwọn iléèwé máa ń ní association ẹgbẹ́ teacher wà ní Nigeria National Union of Teacher NUT wọ́n ò ní zonal coordinator wọ́n ò ní state kìnìún kan wọ́n ò ní àwọn olóyè nínú ẹgbẹ́ wọn possibly as a principal dandan ni kó ní nọ́mbà ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan lẹ́nìkan ó ti dọ́dọ̀ ẹnìkan commissioner gbọ́dọ̀ mọ governor mo tún dọ́gbọ́n gáìdì ìjọba Ṣèyí Mákindé láàrin ibẹ̀ wọn kọ́ má dàbí ẹni pé directly accuse wọn Ṣèyí Mákindé lọ́mọ̀ wípé wọ́n wà ní Old National Park Ṣèyí Mákindé lọ́mọ̀ wípé torí pé National Park tóbi ni ò fáwọn security agent láǹfààní láti tètè ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ó ṣe Ṣèyí Mákindé náà ní fọkàn àwọn òbí ọmọ yìí balẹ̀ pé kí wọ́n pẹ̀ pín nǹkan mẹ̀lẹ́mbẹ̀ kò sí wàhálà mímí kan ò ní mì àwọn ó gba àwọn ọmọ yìí jáde safely kí ni ń dá wọn dúró tí wọn ò fi rí wọn gbà jáde láti ọjọ́ yìí for over 1 month. Alright, he is also deliberately delaying their rescue to use it as a campaign point against President Tinubu to sell himself. Ó lè fi lẹ́yìn òun tarẹ̀ bó bá jẹ́ lóòótọ́ ni o. Ṣùgbọ́n torí pé point ń bẹ nínú tẹ́ni draft out fẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin tó yẹ ọ̀rọ̀ yé káwá pé kì í ṣe bẹ́ẹ̀ gangan lórí ó ń jọ bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ẹni láròjinlẹ̀ lọ́jẹ́ kó káfọ́ àwọn nǹkan yìí síta pé ẹja tó wò lọ́nà bíi ọmọ wà ní ugbó for more than 1 month mọ́dẹ̀ béèrè ìbéèrè wò rí èèyàn dá mi lóhùn pé kí làwọn ọmọ yìí ń jẹ́ èèyàn 45 àbí 46 lókù lọ́dọ̀ àwọn ajínigbé pẹ̀lú àwọn ajínigbé fúnra lára wọn kí wọ́n ń jẹ lódidi oṣù kan bó bá jápò ráìsì kan níbẹ̀ lọ́dọ̀ àwọn ajínigbé wọ́n ti jẹ́ tán sí wọ́n lápò gàrí lọ́dọ̀ náà nínú gbóǹbẹ̀ náà wọ́n dẹ̀ gbé sí òjò tí wọ́n á rọ̀ yìí ń kọ́ sán lápò èlùbọ́ lọ́dọ̀ wọn bó wọ́n ṣe ń rata tán fi ń ṣe bẹ̀ wọ́n ti ní garawo epo pupa lọ́dọ̀ wọn bí gbogbo àwọn nǹkan yìí la béèrè tá a rí ìdáhùn sí my brothers and sisters ẹ̀yin mọ́mí àti dádì mi ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí ṣé madam Tóyìn Dáúdà ni mo rí síkà tẹ́ ra fún mi o ẹ ní mò sí ẹ ní mọ̀ yàlágbára Ọlọ́run ẹ̀yin tẹ́ wà lórí Facebook náà lè support program mi báyìí ẹ̀yin náà lè subscribe tẹ́ bá ti wojú bí comment section yín yẹn ẹ ti máa rí Awikonko television please support my page and content by subscribe to my page thanks ẹ̀yin náà lè support treat ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ lè ra sticker fún mi irú sticker tẹ́rí yẹn click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà tàbí ibi tẹ́ tí wò mí yẹn wò sálẹ̀ ẹ máa rí dollar sign bẹ́ẹ̀ ẹ click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà kí n mọ́ gbà kó yín lórí time. He is also deliberately delaying their rescue to use it as a campaign point against President Tinubu to sell himself. Di àkókò wo ni ó delay release àbí rescue àwọn ọmọ kéékèèké yìí dà why tó jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n choose láti lọ káwọn ọmọ ọlọ́mọ wọn mú gbó lọ kílèdè tá jẹ́ ń bẹ̀ ta làwọn yẹn bá sọ wípé táwọn gbà lélẹ̀ yìí. Alright, it is all an arrangement. He has political associates whose names shall be mentioned when the time is right. Remember, the attack happened the day after his declaration of intent to run for presidency. Àjẹkílànà ọmọkùnrin ni, and he used the security line as a point he would address when he was being announced as APM presidential candidate. Tí kú ilé ò bá pani, tòde ò lè ráàyè. Makinde's ambition is pushing him to a desperate point of no return. I rest my pen from Oyode side. Nbi tí mo ti rí nu n ò wá pé bẹ́ẹ̀ ló ṣe rí o allegedly ni o àjọ ń gbé yẹ̀wò sáàrin ara wọn ni o pé bọ́ yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà ẹ̀tẹ́ tinú yín bẹ̀rẹ̀ jẹ́ láàrin kan ìrìn àjò àwọn very dark man lánàá nílùú Ìbàdàn ńlá tó ti rí àwọn tọ́ọ̀gì táwọn kó bọn kó àdá jáde alright very dark man ò kì í ṣe olóṣèlú wọ́n yẹ tí wọ́n máa kó nǹkan jáde against ẹ̀ sáwọn tó kó nǹkan jáde ṣé wọ́n nínú dídùn sí ìjínigbé àwọn ọmọ ọlọ́mọ ni àti ìjínigbé tí ń ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ àdé happy ṣé nu wọ́n dùn sí àbí wọ́n fẹ́ kára àwọn ọmọ ọlọ́mọ gbà padà. So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ilé náà. During the Ratel protest led by
very dark black man yesterday in Ibadan for the release of children and teachers that were kidnapped by kidnappers at Orire local government area of Oyo State. Some thugs came out to attack protesters, but eventually met their march as protesters gave them a very good fight to reset their captured brain. Now, these are some unbelievable scenarios one usually witness in our country and begin to ask below critical questions. Àwọn ìbéèrè yìí wà nílẹ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onílàákàyè ẹ̀dá, ẹ̀yin tọ́rọ̀ ìlú jẹ lógún, ẹ̀yin tọ́rọ̀ ìlú ṣe ń kàyéfì, ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ó ń ṣàwọn èèyàn kan kàyéfì, ó ń fa àwọn èèyàn kan sleepless night. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rò wípé ń bó la ṣe bára wa débì, bó la ṣe bára wa ń bì, kí ni ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà gan? Majority èèyàn ló ṣe bẹ́ẹ̀, including myself. So, and begin to ask below critical questions. 1. Were the thugs angry that cartels were holding government accountable? Sáwọn tán pera wọn jàǹdùkú, àwọn tọ́ọ̀gì yìí, ṣé wọ́n ń bínú pa wọn very dark man pẹ̀lú àwọn ẹlẹ́yinjú àánú pẹ̀lú àwọn onínúure tí wọ́n fi tiwọn sílẹ̀ tí wọ́n ń gbọ́ tẹni ẹlẹ́ni, wọ́n kúrò ní comfort zone wọn wá sílùú Ìbàdàn, majority wọn bá ń ṣe wá sí Ìbàdàn lánàá possibly wọ́n lè lodge sí hotel kó tó dáná kí wọ́n tó jáde síta kan tó kóra wọn jọ spending their money láìsí ibi tí wọ́n ti gbà padà nítorí kíni, nítorí ọmọ tí kìí ṣe tiwọn, àwọn ọmọ tí wọn ò mọ fábílì wọn rárá, wọn ò bá wọn tán. Àwa rí àwọn òpònú akédèdè ní akédàndání kan, àwọn wá rè é yọ̀gò, wọ́n rè é yọ àdá, wọ́n rè é yọ ọ̀bẹ, wọ́n rè é yọ dígà, wọ́n fẹ́ bá wọn tí ń protest jẹ́jẹ́. Gómìnà fúnra rẹ̀ jáde sí wọn, wọ́n àdírẹ́sì wọn bá wọn sọ̀rọ̀. Sóyè òye àwọn tó jáde ni bóyá ọ̀bá yẹn wọn ṣe wọn ò rẹ́ni sí wọn létí, kò sẹ́ni tó lè ṣí ọpọlọ wọn tí ó kó ọ̀rọ̀ sí. Ó ń jẹ́ kàyéfì. Alright. 2. Are the thugs working with bandits? Sáwọn tí wọ́n kó nǹkan jáde yìí ṣé wọ́n iṣẹ́ pàlà àwọn ajínigbé yìí ni? Tí wọ́n fẹ́ kéèyàn sọ̀rọ̀ takò wọ́n. Nkẹta, who sponsored the thug? Gbọ́ ta ló ta wọ́n pẹ́? Ta ń lé wọn lóru, ta ń rán wọn ń ṣẹ́? Pé kí wọ́n jáde. Bó wọn ṣe kóra wọn jọ? Kí nìdí tán fi kóra wọn jọ? Tíjọba lọ́rọ̀ wọn ń ṣẹ́ ni? Bíjọba ò bá fẹ́ kéèyàn ó protest, àwọn ọlọ́pàá wọn kò ta. Protest eléyìí kì í ṣe against any government. Bẹ́ẹ̀ bá sọ pé Sowore ń díje fáàrẹ very dark man ò díje fún kankan, kódà kò díje fún councillor lásán ká tó sọ pé chairman local government. The guy is just doing his best to make wrong things right. Èkìní yóò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ káwọn nǹkan tí ń lọ yọ lọ bí ṣe ń lọ. Very dark man then put sacrifice here and there. To me, bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ọ̀dọ́, ó yẹ ká lè compliment ẹ ní nbo láti lè assist ẹ, nbo láti lè support ẹ, nítorí yẹ kó dó lórí èrò wa nìyẹn, kì í ṣe bí nbo láti lè attack ẹ. It doesn't make any sense. Nígbà tí mo rí wọn mo wò pé sáwọn ọmọ níbi nínú ọdẹ náà dẹ̀ ní tó bá ráwọn kankan àwọn ìṣẹ̀lẹ̀ kan tó bá ráwọn èèyàn kan wọ́n mọ̀ béèrè pé ṣé wọ́n sì pẹ́ran jọ súnlé ilé iná, wọ́n sì káwọn èèyàn jọ súnlé ilé iná, wọ́n pa àwọn àfáà kalẹ̀, wọ́n pa àwọn pásítọ̀ kalẹ̀, ẹja sanwó ọmọgbọ́n ẹja sanwó ọmọgbọ́n, wọ́n dẹ̀ san lọ́jọ́ tí wọ́n bí wọn, wọ́n tọrọ àlùbáríkà fún wọn. Náà wá yọ jígà sọmọ làkejì wọn, wọ́n ń kúgù dání yẹyẹyẹ báyìí, mo gbà olórí kan ní ó ní mo rọ́mọ lọ́ọ̀kan inú mi dùn, èrè lọ́mọ ọlọ́run já bí bàbá bí ọlọ́run jẹ́ ọgbọ́n, mo rọ́mọ lọ́ọ̀kan inú mi dùn, mo èrè lọ́mọ ọlọ́run já bí bàbá bí ọlọ́run jẹ́ ọgbọ́n. Another question, if the thugs are sponsored by the government, then does it mean that the government sponsor bandits too? Bó bá jẹ́ pé ìjọba ńlọ́ta wọn ń pẹ́ lọ́rùn wọn ń ṣẹ́, a jẹ́ pé ẹ̀ ń sòògùn àfẹ́ rí fáyán náà ló sàrìnà kò fà díẹ̀, ẹ̀ ń jẹ́ àwọn ọmọ gbé náà ló ní káwọn kan máa lé àwọn kan kí wọ́n máa dà wọ́n láàmú kí wọ́n máa bá ráàyè béèrè ẹ̀tọ́. Orí tí òṣòro kọ òṣòro gbé. Then, other than the bandits themselves, are there other vested interests in this bandit business? Ó possible. Àwọn èèyàn kan lè wà láàrin ìgboro tí wọ́n ráwọn ajínigbé bí wọ́n ṣe ń flaunt owó nínú gbogbo àwọn kìnnì burúkú ìlówó lọ́wọ́ o, kìnnì náà bá dìbò rẹ̀ náà bá lè darapọ̀ mọ́ wọn, ọ̀nà wo lẹ́ẹ̀fi join, ọ̀nà wo láàfi join. Ó ṣeé ṣe káwọn èèyàn kankan mọ interest nínú ẹ̀ ká lè fẹ́rù ẹ̀kú. Àwọn èèyàn kan wà desperate, any ọ̀nà ni wọ́n lè gbà láti rówó, wọ́n mind. So if thugs can operate freely to disrupt protesters, then is there an interest in banditry that the government is aware of and will not confront? If people are against the children and teachers being rescued from captivity
and the opposed protesters agitating for their release in the open, then there is more to banditry than we see in media. Nigeria has a long way to go to end banditry. Onínú dídùn ọlọ́rẹ̀ kan náà lọ sọ síta. Ó pè wá sí àjọ tó nírònú. Èmi náà wá ń pè wá sí àjọ tó nírònú. Ìpè gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Bó bá ṣe ká mọ̀ fi sáwẹ́ wa. Bá àbá lè gbé gbèsè kankan lé lórí ẹja àdìmọ́ wà àlàáfíà wa ká mọ̀ fi jẹun. Ẹ gbádùn mi. Ká wá mọ́wọ́ tì gbọ́dọ̀ ká mọ̀ wo àyọrísí ọ̀rọ̀ yìí. Ǹjọ́ tí wọ́n rìlẹ́sì àwọn ọmọ tí wọ́n jí kó. Ìgbè tí wọ́n rìlẹ́sì wọn sí. Ìròyìn táwọn èèyàn wà fún wa. Nígbà tí wọ́n bá dé. Wáyé tá a wá wéèsì àwọn olùkọ́ kan. Olùkọ́ tán kọ́kọ́ yìnbọn pa. Pẹ̀lú ọlọ́kadà. Olùkọ́ tí wọ́n dúdú ìgbà tí èèyàn bá ń dú ẹran ràgó nínú igbó. Èèyàn mẹ́ta nìyẹn. Àwọn tó fẹ́ tọpa wọn tí wọ́n ṣe léṣe pẹ̀lú àdó olóró. Kí ló dé tá a wéèsì àwọn ẹni ẹlẹ́rìn? Kílẹ́tà sọ pé kẹ́nìkan tó wọ́n tọpa wọn. Èèyàn lè sọ bẹ́ẹ̀ pé ẹ má dara yín láàmú àwọn tó kún wọn lọ́nà ló kún wọn padà ìfún wọn lẹ̀. Pé ó ní bá a ṣe máa ṣe wọn á kún wọn padà fúnra lára wọn ìfún wọn lẹ̀. Irú géèmù wo la ń play? Bó bá jẹ́ pé lóòótọ́ ni o, ṣé gbogbo nǹkan láfi politics ṣe? For how long lórílẹ̀‐èdè yóò fi sanná nídà? Ọ̀rọ̀ rèé o, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ bá lè bá wa dá sí i. Àwọn kókó mo mú jáde yìí. So +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362. Ọ̀rọ̀ rẹ o. Hello. Hello, Awikonko. Yes, sir. Ẹ kú ètò ẹ̀sìn sọ̀rọ̀ tán. Yes. Mo ti sọ níjọ́ jẹ́ pé àwọn Boko Haram wọ́n láwọn tó sponsor wọn. Kẹ́lá àwọn security agencies wa yẹn, informant àwọn Boko Haram wà láàrin wọn. Ká tó lè ṣẹ́gun wọn, wọ́n máa kọ́kọ́ arrest àwọn informant, track àwọn informant yẹn. You understand what I'm saying? Now, come to the points of that man. Wọ́n protest kò ní mí nìsí mi. Èlé tó ní nìsí mi ni kán ti rescue àwọn ọmọ tó wà nínú igbó. Let me burst your brain. Ní couple of days ago, wọ́n kidnap àwọn méjì ní Umahia. Wọ́n demand fún 50 million. Àwọn boys tó wà ní ìlú yẹn, wọ́n sọ pé ṣíṣì wọn ní fún wọn. Wọ́n dẹ̀ wọnú gbọ́dọ̀ wọn. Àwọn Boko Haram wọ́n come down to 10 million. Wọ́n ní ṣíṣì wọn ní fún yín sẹ́ẹ̀. Báwọn boys yẹn ṣe group ara wọn nìyẹn. Wọ́n ní ṣèbí bú àwọn ní reserve àwọn ni. Wọ́n dẹ̀ surround igbó yẹn. Wọ́n dẹ̀ rescue àwọn méjì. Wọ́n dẹ̀ arrest àwọn kidnapper yẹn. I am very proud pé mo wá láti Ondo. Ó mọ̀ bọ́ ṣe arrest àwọn kidnapper tó yí ní Àkókó. Couple of weeks ago. Àwọn local vigilante. Bẹ́ẹ̀ni. Wọ́n sùn lọ ní. Wọ́n sùn lọ. Wọ́n ṣe capture wọn nìyẹn pẹ̀lú ìbọn wọn. 15 of them. Ìwọ tó bá jẹ́ pé o fẹ́ protest, o fẹ́ káwọn ọmọ people yìí pé ó ká ẹ lára pé o fẹ́ protest, why can't you gather yourself? Forget about Makinde. Tèmi wọ́n ti identify ibi tí igbó yẹn wà. You understand what I'm saying? Bẹ́ẹ̀ni. Àwọn local vigilante, àwọn ọlọ́dẹ tó wà nílùú, kí ló dé tán surround the park yẹn? Let us be talking about solution. Protest from now till next year. Kò ní mí ní ìsinmi dàn káwọn ọmọ yẹn jáde. Torí pé kò ní kí Ṣèyí Mákindé ó ṣe ju tó bá fẹ́ ṣe náà tẹ́lẹ̀ lọ. Exactly. Yóò kàn máa fọkàn ìyá náà balẹ̀ náà ni ẹni sùúrù náà ló máa sọ. Ó ń ṣe Ṣèyí Mákindé nìkan ló máa ṣe wọn. We are working on it. We are on top of the situation. Gbogbo àwọn governors tó máa ṣe wọn after their tenure wọ́n pọ̀. Gbogbo àwọn senator tó máa ṣe wọn after their tenure wọn tẹ̀ ní immunity tiwọn wọ́n pọ̀. Ta ni ó gbé wọn sẹ́wọ̀n jàre? Mélòó náà ti gbé sẹ́wọ̀n nígbà tá a ti ń ṣèjọba dádì? Let us be èmi rí àwọn tó ti convict tó ti gbé sẹ́wọ̀n. Okay, ẹni tó kó 210 trillion jẹ 75 years náà fún now. That's cool, man. Owó tó yẹ ká fi ṣe ná. Ká fi ṣe mi. Owó budget Nigeria is 5 trillion. Ẹnìkan dẹ̀ kó 210 trillion jẹ. Àbá ìlòdì. Èmi ọmọ bá a ṣe fẹ́ sọ wí. All right, sir. All right, God bless you, daddy. Hello. Hello. Hello, sir. Hello. Hello, sir. Hello, Akoko. Mo àgbẹ̀lẹ̀ yín sir. Ẹ kálẹ́. Yes, sir. Ẹ kálẹ́ ṣàlàfíà lẹ́wà. Ọlọ́run ṣeun.
ẹ kò ṣe àwọn àròyìn lágbára mo kàn ní kí n dá sí ètò fún ọba ìgbà díẹ̀ ni torí mo máa pẹ́ pọ̀ èèyàn ló ń pè lọ́ba wà kọ́lọ́ má bà wá níwájẹ́ kọ́lọ́ má gbà wá dáadáa lọ́wọ́ wa ṣe mọ̀ pé number one ìgbà tí wọ́n tán lọ kó àwọn ọmọdé ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé sọ ni wípé òun máa nǹkan tó bá béèrè pé òun máa fún wọn kó tó kọ́kọ́ sọ nìyẹn number one ìgbà táwọn yẹn dẹ̀ máa bí wọn náà fẹ́ bá gómìnà sọ̀rọ̀ àbí ní gbogbo ibi tí wọ́n ti ń kidnap ní Nàìjíríà èmi ò rí ibi tí wọ́n ti àwọn bandit máa sọ pé àwọn fẹ́ bá gómìnà sọ̀rọ̀ ṣé ń gbádùn mi àkọ́kọ́ now nígbà tí Ṣèyí Mákindé máa bọ́ síta tó máa sọ̀rọ̀ ó ní àwọn ti ra helicopter láti last year wọ́n wà ní Ìkẹjà wọ́n assemble abikoko plane tẹ́ra ó wà ní Ìkẹjà wọ́n assemble and that was in May. wọ́n gbé mọ́tò wọlé látòrí omi wọn ẹ̀sẹ̀ wá assemble ẹ̀ o wọ́n kó trailer wọlé látòrí omi wọn ẹ̀sẹ̀ wá assemble ẹ̀ o wọ́n kó caterpillar wọlé látòrí omi wọn ẹ̀sẹ̀ wá assemble ẹ̀ o. ṣebí Nàìjíríà náà la wà nígbà tí wọ́n kó 504 404 504 SRI GL tó ń gbé 505 revolution wá ṣebí Nàìjíríà náà la wà nígbà tó ń assemble B2 abikoko ṣebí Nàìjíríà náà la wà. bẹ́ẹ̀ni. báwo ni aeroplane láti last year. wọ́n ẹ̀sẹ̀ assemble ẹ̀. wọ́n assemble ní Ìkẹjà ó máa ready ní June abikoko oṣù ti dá sí méjì oṣù June máa tó tán. now nígbà tí àwọn ọmọ wa já tí àwọn VDM jáde lánàá ẹ bọ́ síta ẹ wá ní ẹ máa gbà wọ́n jáde láti odidi oṣù kan. ó ti lé báyìí. abikoko tí a bá kú rí aṣáà ti sùn rí. bẹ́ẹ̀ni oorun náà la fi dán kú o. bàbá kú rí aṣáà ti sùn rí. bá a dẹ̀ sọ dẹ́rí alẹ́sẹ̀ kọ lọ. ẹ jẹ́ ká ti bí sanu kí èso oògùn náà ọkọ̀ principal tún wá ó jáde síta that man was crying like a baby. ẹ lọ gbogbo that man was crying like a baby. ẹ dẹ̀ hug máa yẹn ẹ fi àwọn pípẹ́ yẹn lọ́kàn balẹ̀ pé kọ́ máa wọ̀rí pé ẹ máa gbọ́n jáde àbá àbí gbogbo eégún àtiró ó wọlé. èèyàn àtiró jáde eégún àtiró tó wọlé náà lèèyàn àtiró tó jáde ìta. lórí òrùlé táni tó mọ̀ pé eégún tó wà lórí òrùlé kápẹ́ntà ni. bẹ́ẹ̀ni o. ẹni kì í ká máa ń ṣe láyè bí àṣà bàbá tó wà ní Fresh FM àní èmi ò ní ṣe nǹkan tó máa bá orúkọ bàbá mi jẹ́. bẹ́ẹ̀ni mi náà. èmi ò ní so ó kú ó kọ̀ lọ tó bá mọ̀ pẹ́ Ọlọ́run á dá tí ó bá dé tó mọ̀ pẹ́ jọ́dá sà Ọlọ́run á dá wíkókó ẹ jẹ́ kí n fílẹ̀ ẹ máa ṣiṣẹ́ yín. God bless you sir. ẹ ṣe mo dúpẹ́ o. ọjọ́ gàtí eégún àtiró enter ìyẹn àtiró come out. hello. hello sir. hello sir. hello. bíbá ilẹ̀ ti lè gbọ́ mi kò ń ṣe lórí ibi tẹ́ ti wò mí yẹn o kó máa delay o. ibi náà mo ti ń gbọ́ yín. ọ̀rọ̀ ìsàmúwà pẹ̀lú yín sà. ṣé bàbá wí kankan nìyẹn. bẹ́ẹ̀ ni mo sì wà lórí ètò. ẹ ní sì ṣe lórúkọ Jésù. àmín sà. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àti bí wo. right. mo sì fẹ́ kẹ́ ẹ ní òtò ọ̀rọ̀ mi. ó yé mi. mo gbọ́ nǹkan kan lórí program báyìí náà ni. ok. now àwọn tá ń ṣe mining. ṣé kò ń ṣe pé wọ́n ń fi àwọn ọmọ àwọn arúgbó nǹkan báyìí bójú. nígbà wọn bá parí iṣẹ́ yẹn wọn wá kó ń bẹ̀ wọ́n ó tún ọmọ ọlọ́mọ lẹ̀. ṣé kò ń ṣe pé irú iṣẹ́ báyìí ni wọ́n ń ṣe ń bẹ̀. ẹ jẹ́ àti bẹ̀ wò. ṣé kì í ṣe pé irú nǹkan báyìí wọ́n rí àlùmọ́ọ́nì kan ní sáìdì ibẹ̀ yẹn. àwọn onímọ̀ ń ṣe irú iṣẹ́ yìí. o láì dárúkọ a ṣàmọ̀ṣẹ́ kan mọ àwọn èèyàn kan. even bóyá wà nínú ìjọba àbí tí wọ́n tó dé nínú ìjọba. bẹ́ẹ̀ni. now ẹ jẹ́ àwádìí ṣé kì í ṣe pé àlùmọ́ọ́nì kan wà ní ahoro ẹ̀sìn ẹ̀là tàbí ibi tó súnmọ́ tí wọ́n wá dìfẹ́ǹdì gbogbo àárín yẹn nítorí wípé wọ́n fẹ́ ṣe tí wọ́n bá dẹ̀ ti parí iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n wú tán wọ́n wá ní wọ́n á dẹ̀ kú mbẹ́ ẹgbẹ́ àti ìbẹ̀wò. ṣùgbọ́n mo mọ̀ wípé ẹni tó bá máa tú kó máa tú ẹni tó bá máa dè ẹjọ́ máa dè Ọlọ́run ó fojú àṣìbí hàn. àmín. lágbára Ọlọ́run sà. gbogbo wa pátá wà láyé á wà láàyè ibi ò ní bá wa. àmín sà. so ẹ máa ṣètò lọ Ọlọ́run á máa tì yín lẹ́yìn. àmín omi ní wáyé tì o. all right sir ó dà o sir. hello. hello. báwí kọ́kọ́. mo mọ̀ wá pẹ̀lú yín. ẹ wà ká lẹ́wọ̀ ẹ kú jọ́ mẹ́ta o. ẹ wà ní o. ẹ sọ pé bóyá àwọn gómìnà kan mọ̀ àwọn gómìnà kan mọ̀. ẹ ti gbàgbé program kan tẹ́ ṣe bíi ijọ́ mẹ́ta bíi ijọ́ mẹ́rin sẹ́yìn tí Borno state governor tó ń kówó fún tó yẹ ó máa sẹ́ndẹ̀ sí Katsina tíyẹn náà máa yọ kọ́ọ̀tì tiẹ̀ kó tó kó fáwọn. ìjọba Zamfara rè
gọ́ọ̀nà sàbàrọ̀ sẹ́ni owó sí kó fáwọn ajé kó fáwọn tó rìpẹ́ǹtì yóò tó gé 20,000 kó ń bẹ̀. nísìnyí gbogbo wọn jáde ń sìn pé wọn rìpẹ́ǹtì wọn ti rìlíìsì wọn kọ́ rìlíìsì wọn sí ìlú wọn níbẹ̀ ń tàwa fẹ́ ni wípé ẹni tá a bá mú kò sọ̀rọ̀ ẹ jẹ́ ṣe bọ́ wọn gbébọn dání ẹ̀yin ò lè gbébọn lè bá bọ́ mọ́ yín lọ́wọ́ nínú mọ́tò. gbàgbà lè bá ń bì kankan. ibi tí gbogbo ọ̀rọ̀ yìí ti dojúrú èèyàn ń da màálù ó ń gbé AK dání láàrin ìlú ó fi ń da màálù ọlọ́pàá ò dá dúró. olórí ẹ̀sìn kan wá ní wọ́n fi ń dáàbò bora wọn ni. wọ́n fi ń dáàbò bora wọn. ṣùgbọ́n tèmi bá gbébọn kọ́rùn tí mo fẹ́ lọ sọdẹ n ó mú mi pé kí mò ń fìbọn sí. àwọn yìí tẹ sọ lánàá wọn tó lọ rọta ọdẹ tó lọ rọta tó lọ ṣe gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni níbo la bá rán wọn dé. àwọn ẹni ẹlẹ́ni tá a ti mọ̀ pọ́ dẹ ni wọ́n o. ọdẹ ni wọ́n. a ti mọ̀ pọ́ dẹ ni wọ́n. àní báwo ni àwọn ọlọ́pàá tí ẹ bá rí fídíò ti bí nígbà tó lọ wo ilé ibi káàpù tó wà ẹ rí pé gbogbo ibi ilẹ̀ kan wà tí koríko ògùn bẹ̀ mọ́. tó lọ sálálú. tó lọ. wọn ò dẹ́gbìn kankan bẹ̀. gbìn kankan bẹ̀. ta ló bá wọn san ta ló bá wọn san ta ló bá wọn wúgi bẹ̀. ta ló bá wọn. ẹ rí bó ṣe togi ìdáná. bẹ́ẹ̀ni. tán togi ìdáná síbẹ̀. wọ́n sin wẹ̀nẹ̀ kẹ̀kẹ́. yes. igi ṣe gbẹ síbẹ̀. ó dẹ̀ gbẹ síbẹ̀. àrò wọn gan eérú wọn sì gbẹ. eru yìí fresh. yes. wọ́n ṣe sá kúrò ńbẹ̀. ó túmọ̀ sí pé èèyàn kan ló sọ pé kí wọ́n kúrò ńbẹ̀. wọ́n ti sọ fún wọn pé òkè ẹ kúrò ńbẹ̀ à ń bọ̀. ọ̀nà bẹ̀yẹn là ń gbà bọ̀ o. ṣé tẹ bá fẹ́ lọ múyàn by surprise ẹ fẹ́ gbé caterpillar. how many kilometre per hour ní caterpillar fẹ́ sá. ọ̀nà wo náà gbé caterpillar gbà wọnú igbó yẹn gan. náà gbé gbà wọ́n fi gbé bẹ̀. ṣé orí pípé wà ní gbogbo nǹkan tá à ń ṣe. ní caterpillar ọmọdé nínú igbó èèyàn ní mọ̀ èèyàn ní fẹsẹ̀ fẹ́. eré mélòó ni caterpillar fẹ́ sá. tẹ gbé caterpillar dání tẹ gbé kámẹ́rà dá ẹ kọ́ wọn kámẹ́rà dá kẹ́ kó gbogbo ẹ̀dá náà tí mo pẹ́ ẹ̀ ní bá wọn bẹ́ẹ̀ nítorí náà lẹ ṣe kú caterpillar dání. tẹ̀bá kí ló ṣe tí gómìnà Ọ̀yọ́ state ṣe sọ fún ṣìfúnlóye Sunday Igboho pé má lọ ṣe nǹkan kan. kí ló dé nítorí àṣírí máa tú. láṣírí yóò dẹ̀ tú technical kí ni. tẹ̀bẹ́ èèyàn máa ń wérò kérò ni àwọn awẹ́nikúnra ni. ẹbọ kéékèèké tiẹ̀ ní balá ìkúlà ẹni tá a rẹ ò bá yá gbogbo ògùn tó bá fún yóò máa lò. gbogbo ògùn tó bá fún yóò máa lò. ìwọ má lọ má ṣe kinní kan àjẹsẹ máa pa Àbújá àjẹsẹ máa sọ fún lóṣèlú máa tọ láìsí wípé ókè ó yẹ wọgbó lọ. ṣé ọlọ́pàá ló wọgbó lọ ni. níbo náà wọgbó dé. ọ̀gá mi kan náà pa yẹn. kò ń ṣe ọ̀gá mi àkọ́kọ́ nìyẹn. àkọ́kọ́ kò dẹ̀ ń ṣe low ranking. yes kò dẹ̀ ń ṣe low ranking. ẹ jẹ́ kí oníkálukú wa nílùú yìí ó lè níbọn ẹ̀ oníkálukú ló lè níbọn but license méjì ló wà ìkan oníráìtì láti níbọn nínú ilé ẹ láti protect ara ẹ ìkan oníráìtì láti gbé lọlẹ ní carry là ń pè carry license you have the right to carry license your license o lè gbé sínú car ẹ but o lè mi wà state mi wà tó jẹ́ pé o lè súnmọ́ rẹ gan sef tó lè jáde kó lè lọ sí store àwọn store mi wà tó máa lẹ kíní síta pé o lè gbébọn wọlé ìwọ ló máa mọ bó ṣe ẹ jẹ́ àṣẹ yẹn ṣé o lè kọ́ àwọn ajínigbé kan ọmọ ìpókè wọn lọ lù báyìí tọ́jú ọmọ ìpókè wọn fẹ́ lọ jíyàn gbígbẹ́. láti mọ̀ pé kálukú náà ló níbọn lọ́wọ́. lóníbọn gómìnà kan torí political ambition ṣe òun fi gọ́ pé ok kóun fi ilé ayé ọmọ ṣòfò lóhùn àwọn òpónú ayérádà kan àwọn èèyàn wá protest pé ok ẹ jẹ́ ká wá nǹkan kan ṣe sọ́rọ̀ ọmọ ẹ̀yìn òpónú àwọn òpónú yẹn ọlọ́yọ̀gùn ẹni yẹn lọ́wọ́ ẹ̀ ṣe lọ fẹ́ẹ̀. ṣé wọn lọ sínú gbòòrò wọn kó gbogbo ẹ̀ lọ́nu gbòòyẹ o kó sọ pé àwọn wá àwọn ọmọ yẹn lọ. wọn lè ṣe ẹ o bàbá wípé God bless you baba. God bless you sir. Yes sir. ó dàárọ̀ o. Can you imagine that? People are so cruel. Bádájọ́ ayé bá dé. Gbogbo àwọn tó bá torí ambition tí wọ́n gbọ́ ọmọ Ọlọ́run ń bẹ òun lẹ́lẹ́sàn kó wá. Ní ọgbà pé báyìí ló ṣe rí o ṣùgbọ́n mo rí pé ọjọ́ gàtí kọjọ́ gàtí fífi wá lọ́kàn balẹ̀ yẹn mean something. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe kákàn mọ́ dáyà já wọn ẹbí àwọn ọmọ ẹni káwọn èèyàn mọ̀ sọ wípé ìwò ń tiwa gan tí a gan ti pọ̀ jù. Ìdìbò ìbáyé èèyàn ṣe ń já ìwé bọ́kẹ̀yàn ṣe balẹ̀ kí nǹkan kan mọ́ sàwọn ọmọ yẹn nìkan kọ́ o kí nǹkan kan mọ́ sàwọn olùkọ́ wọn mọ́. Àwọn ọmọ lẹ́bí àwọn olùkọ́ yẹn náà lẹ́bí ká má gbàgbé pé ìyá àwọn èèyàn kan ni wọ́n bàbá àwọn èèyàn kan obìnrin tiẹ̀ ló pọ̀ jù láàrin wọn. Ìyá àwọn èèyàn kan ni wọ́n bàbá àwọn èèyàn kan ni wọ́n àwọn ọmọ yẹn náà lóbi tiwọn èèyàn ò lè wá sọ́rí olórí káwòdì ó gbé tiẹ̀ lọ. Wọ́n ti táyé wọn ṣe nílé ìwé káwọn jẹ́ káyé tí wọ́n bàjẹ́ sínú igbó
Ọlọ́run nínú àánú ẹ̀ yóò wà pẹ̀lú gbogbo wa o. Àkàndá ọ̀rọ̀ ayéko ẹjẹ́ máa lọ. Gbogbo ẹ̀yin tí àdìjọ wo fídíò yìí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Owó tẹ́ fi ń ra dátà lórúkọ Jésù níbi tẹ́ ti mú yóò túbọ̀ máa pọ̀ sí i. Lágbára Ọlọ́run Olódùmarè ẹ máa rí ṣe ni lórúkọ Jésù. Ẹ ní táwọ́ náà ẹ ní tàràkà. Bí ó ti ṣe lọ lẹ ti rí yìí o. Ibo ló kọ sí yín o. Ibo ló kọ sí yín. Ṣé ọ̀rọ̀ wà ńbẹ̀ àbí ò sọ̀rọ̀ ńbẹ̀? Ṣó lágbára ta lè sà? Bó bá lágbára ta lè sà? Gẹ́gẹ́ bí bàbá Ikoko ṣe sọ. Kó ní kálukú kó ṣàdì mọ́wọ́ ká máa wòye. Torí náà ibi tó bá kọ sí yín ẹ jẹ́ á pàdé ní comment section bẹ́ẹ̀ bá ṣe rí sí. Ẹ ṣeun láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.